káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò gbé àṣà Yorùbá lárugẹ ní orí ìkànnì Yo Television Yorùbá. Orúkọ tèmi ni Omidan Islamiyah. Lórí ètò lẹ́nìí a ó máa kàn dára wa lára yá, a ó sì máa kọ́ra wa ní ẹ̀kọ́ nígbà tí a ó máa bi àwọn èrò ọ̀nà ní ìbéèrè ní èdè Yorùbá. Ẹni tó bá sì lè dá wa lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí yóò jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún náírà 2. Orúkọ tèmi ni Omidan Islamiyah. Kí ló orúkọ yín? Orúkọ tèmi ni Mojid. Mojid, ẹ káàbọ̀ sórí ètò wa. Mo ní ìbéèrè láti bi yín. Tí ẹ bá lè dáhùn ìbéèrè mi dáadáa láì fi èdè Gẹ̀ẹ́sì sí, ẹ ní àǹfààní láti jẹ ẹgbẹ̀rún náírà 2. Ṣé ẹ ṣe tán? Ẹ ní ìṣẹ́jú kan láti dáhùn ìbéèrè yìí. Ilé ọba tó jóná ẹwà ló bùkún. Ṣé lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìtumọ̀ rẹ̀? Ìyẹn túmọ̀ sí wípé ilé ọba tó jóná ẹwà ló bùkún. Ìyẹn túmọ̀ sí wípé bí ènìyàn bá wá nǹkan tí nǹkan òun náà kò dẹ̀ tí tẹ ẹni yẹn lọ́wọ́, ó wá jàjà rí ọ̀nà mìíràn fún kinní yẹn, inú rẹ̀ ó máa dùn. So ó papọ̀ mọ́. Ẹ dúró níbi tẹ́ bá dé yẹn. Ẹ ti ṣe àṣìṣe kan. Ẹ ní ṣé bọ́mọ Yorùbá ni yín? Kí ni wá ń bẹ̀? Kí lorúkọ yín? Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí. Mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín. Láàárín ìṣẹ́jú kan, ṣé lè sọ fún mi nípa ara yín àti ìrírí tẹ́ ti rí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí? Orúkọ tèmi ni Ọpẹ́yẹmí. Kí lorúkọ yín? Orúkọ mi ni Omidan Kaira. Omidan Kaira. Mo ní ìbéèrè láti bi yín. Ẹ sì dá mi lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí. Ẹ ní àǹfààní láti jẹ ẹgbẹ̀rún náírà 2. Ṣé ẹ ṣetán láti dáhùn ìbéèrè mi? Kò sí wàhálà, mo ṣetán. Ẹ ṣàpèjúwe ara yín fún mi láàárín ìṣẹ́jú kan láì fi èdè Gẹ̀ẹ́sì sí, kẹ́sì sọ ìrírí tẹ́ ti rí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ fún mi. Orúkọ mi ni Omidan Kaira bí mo ṣe sọ láti bẹ̀rẹ̀. Mo wá láti ìpínlẹ̀ Kwara nílé Balógun Alánọ̀mú. Mo jẹ́ ọmọ mo wá sí ilé-ìwé Moshood Abiola Polytechnic níbi tí wọ́n ti ń kọ́ wa ní àwọn ẹ̀kọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní ayélujára àti bá ṣe lè ṣe ní orí tẹlifíṣàn àti orí rédíò. Bí mo ṣe wà ní ilé-ìwé, mo ní oríṣiríṣi pàjáwìrì pẹ̀lú àwọn títí èmi ní owó ọkọ̀ ká má lè wá sílé ẹ̀kọ́ nítorí ká ra ìwé kan sí ìwé kejì sí ìwé kẹta. Gbogbo ẹ̀ náà ó jẹ́ ìrònú fún yàn. Àkókò yìí ti pé ẹ sì gba ìbéèrè mi, ẹ gba ẹ̀bùn yín. Ẹ ṣé.